wà wò tún wò padà tó tẹlifíṣàn rẹ kó wà wò tún wò eléyìí yàtọ̀ sáwọn àtẹ tí kò tẹ̀lé rẹ̀ bó ṣe fún ilé yẹn ló tún kọ́ ni lọ́gbọ́n sí àwọn tún wò lélẹ́yìí kí ṣàwọ̀ pátẹ́lì wo àwọn tún wò ní ẹ̀wò àwọn tún wò ní ẹ̀wò èrè tó kọ́ ni lọ́wọ́ èrè tó fún ni ní mọ́ ẹ̀wà kọ́kọ́ ẹgbà yìí ẹ̀wà kọ́ fìdí lé àwọ̀ tún wò ní ẹ̀wò àwọ̀ tún wò ní ẹ̀wò èrè tó kọ́ ni lọ́wọ́ èrè tó fún ni ní mọ́. Ikú pa abiriti lọ́rùn. Bàbá àdàtí kọ́lọ́ bá àdàtí. Mo ti open account kan sí Zenith Bank towards school yìí mo dẹ̀ ní account mi ti mú sanwó mọ́tò èsì ti máa ń fún ọ̀gá mi àti at the due time so owó ẹ tó lóòsàn yẹn ni mo dá padà fún ẹ yẹn o ṣùgbọ́n ká tún wá wò ó máa yọ owó oṣù kan fún mi nínú owó yẹn torí pé àkọ́kọ́ gba owó ẹni nílẹ̀ Yorùbá òbí lónìí so ẹ̀tọ́ mi ni àjẹmọ́nú mi ni first salary yẹn láti gbà kó wá jẹ́ kí n yọ 15,000 kọ́ ló pé salary per month. Kí ló dé? Mo ṣe ń sọ lọ lórí Zenith Education Children's account pẹ̀lú Aspire account mo rò pé gbogbo ìdánilẹ́kọ̀ọ́ tí mo ṣe lórí ẹ̀ ó yé gbogbo wa ẹ ṣé mo dúpẹ́ ṣe rí gẹ́gẹ́ bí àwa òbí ṣe wà yìí ó ti wá kan dandan fún wa láti mú ìwé àwọn ọmọ wa ní kíkà gẹ́gẹ́ bí ohun tó ní agbára gẹ́gẹ́ bí nǹkan tó jẹ́ pé ó di dandan pé a gbúdọ̀ ṣe nítorí àwọn ọmọ tá à ń sọ yìí àwọn lọ́la wa àwọn ló ní wa àwọn nígbà gbogbo wa nítorí tí iná bá kú àfẹ́rù bojú wọ́n ní tọ́gẹ̀dẹ̀ bá kú àfẹ́. sórí wọn bá tó kù lọ́wọ́ yẹn kọ́ ya wá ọ̀nà tá a máa fi pín tó ti yọ nísìn wọn bẹ́ẹ̀ tó kù yẹ wá ọ̀nà tá a máa fi pín ni o máa gbọ́n gbogbo tí bàbá ní kí n tà mo ti ta o gbogbo nǹkan ní mi pátá ni mo ti lù ní gbàǹjo èmi àti ìyàwó mi àtọmọ nísìn ó di láyàn nínú ilé bá a ṣe wà nísìn yìí o mo wá bí ọlọ́kọ wọn bá ń tó kù tèmi náà fi ní sẹ́ńgì díẹ̀ lọ́wọ́ lọ́kọ́ bóde á pín ni o. ọ̀gá rẹ̀ ìrò pé mọ ọkọ tó ń sọ lẹ́nu ṣá ẹ̀rẹ̀ sọ̀rọ̀ bí apọ̀dà ẹ sọ pé ìwọ̀n bá kan tó kù mo lókun 3 weeks máa lọ ṣe ni àwa ti táyé wò ẹ̀yìn ò tí ì táyé wò rárá. àìtí ìtayé wò náà ni mo sọ pé kó fẹ́mi náà láyé jẹ o ìwọ̀n bẹ́ẹ̀ tó kù kó fún mi kí n lọ fi dọ́gbọ́n ara mi padà o ọmọ ò ní lọ léèwé mọ́ gbogbo ẹ̀ kò sí kankan ìyàwó ọmọ mi wà nulẹ̀ o ìyàwó mi ò lè lọ ṣọ́ọ̀bù mọ́ kò lè ṣe kankan mọ́ ọmọ bí ọlọ́kọ̀ ọlọ́ni o. ẹ wo bí gbogbo ariwo tẹ̀ ń pa èmi ìrísí ẹ má pariwo bí tẹ wà yẹn rárá àbọ̀ mi ò yẹ yín mo sọ fún yín pé ó kù 3 weeks ẹ wá ní bàbá ṣẹ́ríjọ́ tí mo dẹ̀ ti gbé yẹn mo ti ń wò pé bàbá tí mo gbé yìí mi lè lóore kankan lára bàbá yìí torí àrà tí mo lámójúmọ́ ọjọ́ kejì yẹn kí ló dé tẹ́fẹ́ pa pariwo báyìí. ìwọ gẹ́gẹ́ ló kọ́ bá mi ìwọ ló kọ́ bá mi ìwọ ló kọ́ mi ìwọ ló ní kí n wá lọ sóògùn owó ọgbọ́n owó tó ní kí n wá lọ ẹ̀yà o. ẹ jọ̀ọ́ ẹni tó bá ní ìbéèrè kí ó lọ́wọ́ sókè. ẹ jọ̀ọ́ mà ṣé àwa tí à ń lówó náà ṣá lè open account láì lówó kankan lọ́wọ́. ẹ ṣé mo dúpẹ́ mà ẹ lè jókòó mà ẹ ṣe rí àkáǹtì wa yìí ẹ lè ṣí láì ní owó kankan lọ́wọ́. ṣe rí tẹ́ bá ti dé báǹkì wa ẹ̀yin ẹ ṣáà ti sọ fún wọn irú àkáǹtì ẹ fẹ́ open bóyá fáwọn ọmọ yín kékeré ni o bóyá èyí tó wà nílé ìwé gíga tí mo pè fún yín ní Aspire account yẹn tó bá pè yẹn lè fẹ́ open ẹjẹ́ àtijọ́ wọn mọ̀ tẹ́ bá ti open wọn kàn máa fún yín ní fọ́ọ̀mù ẹ̀ẹ́dẹ̀ fìlì fọ́ọ̀mù yẹn ló bá parí iyekíye tẹ́ bá ti wá ní lẹ́yìn máa fi What are the procedures to open the account, ma'am? Good question, ma. Ẹ ṣé gan ni. Ṣé rí láti lè open àwọn account wọ̀nyí, a máa need the passport ọmọ yẹn tí ẹ fẹ́ open account fún láti lè dá mọ̀ wí pé ọmọ yìí ni o. A tún máa wá nílò NEPA bill ilé yín. Ṣọ́rọ̀ mi yé yín mà a máa nídi NEPA bill ilé yín láti fi mọ̀ wípé ibi tẹ́ ń gbére o torí Yorùbá ní ilé là ń wò ká tó sọmọ lórúkọ ká lè mọ̀ yín délédélé a ṣẹ̀ṣẹ̀ wá lo identification ẹ̀yin fúnra yín gangan gẹ́gẹ́ bí òbí lórí ọmọ yẹn àwọn nǹkan mẹ́ta tí
a máa gbà nìyẹn. ẹ jọ̀ọ́ mà báwo ni àwa òbí ṣe lè ṣe tí a ní máa fi ọwọ́ kan owó inú àkáǹtì àwọn ọmọ yẹn àti pé báwo ni owó yẹn ṣe máa dé ọwọ́ àwọn tíṣà wọn nígbà tí a bá fẹ́ san owó iléèwé wọn. ẹ ṣe gan ni adúpẹ́ mà ṣe rí owó àkáǹtì àwọn ọmọ yín yẹn kò ń ṣe owó tí ẹ kàn lè máa ń lọ gbà jáde tàbí kẹ́ gbà wọlé tẹ́ bá ti ń san sí àkáǹtì àwọn ọmọ yẹn ẹ nílò ẹ̀ mọ́ fún ara yín nítorí pé àwọn ọmọ yín ni wọ́n ní owó yẹn láti gbà tẹ́ bá ti open account yẹn àwọn ọmọ yín ti di CEO of that account àwọn ni wọ́n lè fi ṣe ohun tó bá wù wọ́n tó bá ti wá di wípé ẹ fẹ́ sanwó iléèwé wọn ẹ jẹ́ káwa mọ̀ wípé tó owó skul ọmọ yín ti dí o àwa la wá mọ̀ bá ṣe máa gba owó yẹn tá a máa transfer ẹ̀ sí skul fáwọn ọmọ mi ṣọ́rọ̀ mi ti yé yín kó má di ohun tí wọ́n fi lọ ra bọ́ọ̀lì jẹ́ àfẹ́ kóbi débẹ̀ rárá ẹ ṣe gan ni. ẹ jọ̀ọ́ mà tí èèyàn bá ní ọmọ méjì mẹ́ta ní school ṣé ó ní láti open individual account fún ọmọ kọ̀ọ̀kan ni àbí wọ́n lè open joint account kó máa operate fún àwọn ọmọ méjì mẹ́ta yẹn pọ̀. ẹ ṣe gan sa ẹ lè jókòó sa. ṣe rí àkáǹtì yẹn ẹ máa open ẹ individually fún ọmọ kọ̀ọ̀kan ni ìdí ta fi ń ṣe ní pé ṣe rí ọmọ kan àkáǹtì kan ni wọn bá wà ní the same school ṣe rí ìgbà mídẹ̀wà tó yẹ pé bóyá ẹ̀ma nìkan ní nursery school ìkan máa wà ní secondary school ìkan máa wà university pẹ̀lú ẹ̀ náà ọ̀tọ̀ọ̀tọ̀ la gbọ́dọ̀ ṣe nítorí tẹ́ bá fẹ́ máa sanwó orí kọ̀ọ̀kan náà la fi máa transfer owó yẹn sí school bí tí wọ́n bá wà. a gbọ́ pé àwọn olówó nìkan àwọn náà máa ń fi owó pamọ́ sí inú báǹkì yìí ṣé àwa mẹ̀kúnnù náà ṣe lè fowó pamọ́ sí báǹkì yìí. ṣé ní gbogbo ìgbà ní question yìí máa ń wá nǹkan tó dẹ̀ da dẹ̀ ni nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ ò tiẹ̀ mọ̀ wípé pure water táwọn gbé sórí yẹn táwọn bá gbé lẹ̀ lẹ́nu géètì fi ṣọ́ security tó wà ń bẹ̀ ìwọ̀nba sílẹ̀ méjì mẹ́ta tí wọ́n pa yẹn wọn ò mọ̀ páwọn tiẹ̀ lè mú wá sí báǹkì mọ́mì anybody ló lè open account sọ́dọ̀ wa. ṣé ní nígbà míì gan àwọn tẹ́ ń gbé lólówó yẹn wọ́n kàn déédéé fẹsẹ̀ rìn wá bá wa ń gbà mí ní báǹkì wọn láwọn fẹ́ yáwó ṣòwò àwa la wa kówó fún wọn tí wọ́n fi ṣòwò ibi tí wọ́n ti rérè yẹn inú èrè ni wọ́n ti di ẹni tó ń ra mọ́tò wọ́n dẹni tó ń kọ́lé tí wọ́n dẹni tó ń di èèyàn gidi ní kíní ọ̀pọ̀lọpọ̀ ló pọ̀jù tó jẹ́ pé èlò ni wọ́n fi sí àkáǹtì lọ́dọ̀ wa owó táwa gan fi ń kún owó tí wọ́n kó sọ́dọ̀ wa òun ló ń sọ wọ́n dé èèyàn ńlá ó ní máa nǹkan báyìí Mr. Gbàdàmọ́sí onípákó ó dá mi lójú pé mọ̀ wọ́n dáadáa nígbà tí Mr. Gbàdàmọ́sí tó dọ́dọ̀ wa torí wọ́n ní pé kí n máa sọ ní anywhere tí bá dé pé kí n máa fi àwọn ṣe example òun ló ṣe jẹ́ kí n sọ ilé nígbà àwọn fẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ kó kọ́gbọ́n láti ara wọn. ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní save owó sí àkáǹtì wa madam ṣe fẹ́ gbọ́ tòótọ́ wọn ò ní 3,000 naira wọ́n wá ń dáwọn ìjọ tí wọ́n open form sí ọ̀dọ̀ wa wọn ò lówó rọ́wọ́ rárá ìgbà tó tún máa jàjà tún rí owó yẹn kó jọ wá 3,000 náà fi bẹ̀rẹ̀ Gbàdàmọ́sí onípákó tí mò ń sọ yìí torí ẹ mọ̀ wọ́n léèyàn ńlá ni iléeṣẹ́ wọn ti tó bíi 10 báyìí ìgbà tí wọ́n wá dáwó ìjọ wọ́n ṣàrí bí 100,000 náà bá ní hà pé kí la lè bá wọn ṣe pé èèyàn kan fi bísínẹ́sì kan lọ àwọn tí wọ́n wò pé táwọn bá ń kógi wọlé lọ́nà báyìí wípé àwọn á tún máa rí owó ju bí àwọn ṣe ń rí owó tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ làbáwò sọ́tún làwò sósì làwa náà rí wípé èrè á wà nínú iṣẹ́ ìfún wọn bá ṣe yá wọn lówó nìyẹn bọ́n ṣe ṣe nìyẹn a mà ní ká dán wò bí eré mà ní bí Mr. Gbàdàmọ́sí onípákó bó ṣe dèèyàn ńlá nìyẹn gbogbo wa la mọ̀ pé mọ́tò ẹ̀ ò ló ń kà gbogbo wa la ti mọ iye ilé tó ní àwa náà la bẹ̀rẹ̀ kò ní nǹkankan Mr. Gbàdàmọ́sí ò mà tún kàwé sá illiterate ni Gbàdàmọ́sí. so gbogbo wa ni láǹfààní sí àtẹni tó kàwé ni tí ó kà anybody ni ṣe wọn dúpẹ́. ẹ ṣe gan ẹni tó bá ní ìbéèrè àbí àlàyé ṣé nǹkan tí mo sọ yé yín lẹ́yìn ìpàdé yìí kí ó rí àwọn òṣìṣẹ́ àwọn banks obìnrin méjèèjì ẹ ti gbọ́. ẹ ṣe gan.
ṣé rí ọ̀pọ̀lọpọ̀ òbí nǹkan tí wọn mọ̀ ló pọ̀ ṣé mọ̀ òun làwọn ṣe ní pé ká máa fi ẹ̀kọ́ wọ̀nyẹn ká máa fi kọ́ wọn tó bá mọ̀ nípa àti máa fi owó pamọ́ ní díẹ̀díẹ̀ kò ń ṣègbà téèyàn bá ní 10,000 or 20,000 sà ṣé mọ̀ pé 500 owó ni tó bá ti fi síbẹ̀ lẹ́ni tó dọ̀tún la tó fi 10 sí tó di ijọ́ mélòó kan téèyàn fi iye kan sí tó bá máa fi yá oníye tó máa jẹ́ òun ló fi jẹ́ wípé àwa sọ fún wọn pé tó ẹ máa dáwó sọ́dọ̀ wa àwa máa sanwó iléèwé àwọn ọmọ yín fáwọn tíṣà táwọn bá ti ń ṣe yẹn inú tí wọn á máa dùn gẹ́gẹ́ bí òbí inú àwọn tíṣà náà máa dùn wọ́n ti ń gbowó àwọn ọmọ yẹn àwa náà inú wa náà tún dùn àwa mẹ́tẹ̀ẹ̀ta àjọfọwọ́kóre mọ́ra ni ṣé Ọlọ́run á wá jẹ́ kí wọ́n gbọ́ kí wọ́n dẹ̀ tún wá lè ṣe bẹ̀ bọ̀ èmi mọ̀ pé pẹ̀lú ìtàṣílẹ̀ ni àwọn parents wa wọ́n respond dáadáa. A dúpẹ́ lọ́wọ́ yín mà ṣé rí àwa náà ti ní idea pé bóyá a fẹ́ ṣerú nǹkan báyìí ṣe gẹ́tẹ̀ fáwọn parents wa but àwa wò pé ọjọ́ ń bọ̀ ló la fi invite pé kẹwàá ṣe kìíní ṣe rí idea pé máa sọ fún madam pé à ń láwọn ọmọdé yìí tábàlẹ̀ wọn skul wọn máa dàdàkú dání àjẹpọ̀ wọn lọ sọ̀kò wọn lọ para wọn ṣe nǹkan kan wọn máa gbébọn ètò jẹ́ pé kò lè dùn máa gan nú ẹ ṣé àdúpẹ́ gan ni ẹ ṣé àdúpẹ́. kò tó pẹ́. máa pè é. Unfinished business one, no problem. Anytime. Okay. Ẹ ṣé mà. Ẹ máa madam bisi báyìí wọn lè ráyà text sí rárá ẹ how are you báwo ni wọn lè ráyà text sí rárá ó ti yẹ yẹn má bínú ṣẹlẹ̀ sẹ́mínà àtàyè ṣe parí yẹn wọ́n ṣe àtẹ̀lé sáwọn banks manager yẹn lọ́wọ́ ó ti yẹ yẹn má bínú. ẹ wo kò tiẹ̀ sí problem èmi ò mọ̀ pé ní lọ́jọ́ ìdánilẹ́kọ̀ọ́ pàtàkì bẹ́ẹ̀ yẹn and inú mi dùn gan láti kópa nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí ṣe rí gbogbo nǹkan tí manager yẹn sọ pátápátá ló wúlò fún mi ṣe dẹ̀ rí kókó ọ̀rọ̀ kan tí mo dì mú lọ́rọ̀ tí manager yẹn sọ. ẹ náwó èyí wẹ̀ jà. ó máa wúlò gidigidi fún ìgbéyàwó mi I'm so happy pé mo jẹ́ part of this meeting. ẹ má bínú ẹ sọ̀rọ̀ kan sìn. ẹ ní ọ̀rọ̀ tí bank manager yẹn sọ lẹ́ǹkan ẹ ló máa wúlò fún ìgbéyàwó yìí ṣé ẹ ṣẹ̀ṣẹ̀ fẹ́ marry ni àbẹ́ ti marry. ẹ̀yin lẹ tún sọ̀rọ̀ báyìí rọ́ mi mo ti marry I'm now Mrs. ìyẹn lẹ wá sọ fún wa ẹ tí ẹ lè pe wa. ẹ wo ẹ má bínú àṣẹ rẹpẹtẹ ní court wedding la ṣe àfẹ́ aláriwo fún náà bó ṣe rí tá bá ti fẹ́ ṣe gbogbo ilé tó kù a máa pè é. ẹ mo tó máa ṣẹlẹ̀ ẹ tẹ̀lé mi lọ sí ọ́fíìsì nísìnyí máa lọ fún yín ní list àwọn òbí bá nígbà sọ báyìí wà. ẹ tẹ̀lé mi ẹjẹ. ok ẹ wá kọ́lẹ́. Daddy, just guess. My dear, mo kí mi ò good at my guess. Nígbà tí mi ta bàbá jẹ bí tó ń ṣe pé mo ta ta. Àwọn tó máa ń guess làwọn tó máa ń ta yìí jẹ yóò jẹ. Ó dáa máa sọ fún yín. Ṣé mọ̀ pé ìdánilẹ́kọ̀ọ́ tá a ṣe pẹ̀lú Zenith Bank lọ́jọ́ sí? In fact, n tó ń ṣẹlẹ̀ sí ó jọ mí lójú. My dear, ṣé wọ́n respond ni? Kí lẹ̀ ń sọ lẹ́nu? Accountant sọ fún mi pé as of yesterday 85% of the students ló ti sanwó wọn. Wow! Ó là láti owó kọ́ máa ń gbà látọ̀dọ̀ báǹkì yẹn. Ṣé rí i pé ó yẹ ká máa fọpẹ́ fọ́lọ́run ni. Ó yẹ ká wẹ̀ ní. Ó tó bẹ́ẹ̀ o ẹ ṣé gan-an. ayégégi wọn rò pó ti tán fanu fún wóruwé ọlẹ́nu lọ́lọ́run mi. èmi má jẹun yà àdá nìkan jẹ́ ẹ̀dá mi má jẹun yà àdá nìkan jẹ́ àdá nìkan jẹ́ àdá nìkan mú àdá nìkan gbẹ́nu pààlọ́ bí ehoro
ẹ̀dá mi máa jẹ ìyá dánìkan jẹ. Ọlọ́run ọ̀rọ̀ mi mà dọ́wọ́ rẹ lónìí ṣàánú fún mi o ọba tó dá yẹn tí ò gbàgbé rà pẹ̀lú ìsinsin mọ́ gbàgbé mi náà o. Bàbá tí ẹ̀ ń wí gbogbo ẹ̀ lọ́tọ̀ tá à ń wí lọ́sì à ń kí ànsà ọlọ́run mẹ́ni òkú wọ́n ní abisu yọgbọ tagbọ̀npọ̀ ní ìkọ̀ ibi abàgbàdo yọ gbọ̀rọ̀gbọ̀rọ̀ lóko ó tó ní ṣe ọdẹ ní àbágbẹ̀ nígbà tí ẹ sì ọ́ sẹ́kọ̀ tí ẹ yẹ kó lọ ọlá ọjọ́ kan tí mo tẹ̀ sóore fún ọ àbí láti jọ àti fẹ́ra wa náà ń sóore fún ọ rí ni ó sì mọ̀ pé bí ń pa mí ebi ń pọ́ ìwọ wa lọ ráńjẹ ọ̀ǹdà jẹ ó tiẹ̀ ní kémi náà wá jẹ kó dá báyìí gbẹ̀yàn bá ń ṣe báyìí tipátipá ní ó fi rọrùn wọ ọ̀dà náà bí bá tẹ̀ sí ọ ọgbọ́n dákun forí jìn mí jọ má bínú. kí ló lè tó yìí ibi tí ẹ ń pa alájẹkú. obìnrin tó lọ́la. mo torí ẹ̀rọ oúnjẹ ni. dákun má bínú torí ọlọ́run. kí la mọ̀ tó wà nínú ilé yìí ń sìn jẹun wo bóyá mo lè rí any means of identity inú ẹ̀. Nothing. Yeah! Yeah! Owó! Fún iṣẹ́ takuntakun tẹ́ ṣe, ẹ try. Èmi gan fúnra mi mo wà so impressed. And you deserve an award. Yes, ó yẹ kí iléeṣẹ́ yìí kó fún yín láwọ́ọ̀dù ni. Tẹ́ bá dé continue bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí, pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń ṣiṣẹ́ kárakára yìí, I'm sure very soon iléeṣẹ́ yìí á fún yín láwọ́ọ̀dù. Ẹ ṣé mà, ẹ lọ́ máa dúpẹ́ lọ́wọ́ ẹ mà. No, not at all. Ṣé rí èmi, iṣẹ́ tó yẹ kí n máa ṣe gẹ́gẹ́ bí manager of this bank, òun lèmi ń ṣe yẹn. Ẹ̀yin ló yẹ kí n máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ẹ máa gbìyànjú o, kódà. Ẹ wá kọ́gbọ̀n, ẹ gbà yíyẹ wò, ẹ wá kọ́ fìdílé o, àwọ̀ tún wọ̀ ní ẹ̀wò, àwọ̀ tún wọ̀ ní ẹ̀wò, eré tó kọ́ ni lọ́gbọ́n, eré tó fún ni ní ìmọ̀, ẹ wá kọ́gbọ̀n. Ẹgbà yíyẹ wò, ẹ wá kọ́ fìdílé o, àwọ̀ tún wọ̀ ní ẹ̀wò, àwọ̀ tún wọ̀ ní ẹ̀wò, eré tó kọ́ ni lọ́gbọ́n, eré tó fún ni ní ìmọ̀. Túnjẹ́ láwọn ṣèrè kan tó gbé tuntun dé, ó ní kẹ́ wá fi ìtàn yín ṣe àríkọ́gbọ́n, ó ní kẹ́ wá fi ìtàn yín kópa yín lẹ́rìn-ín. Ìtọ́tọ̀ tẹlifíṣàn rẹ kò wà wò tún wò, bàdátọ̀ tẹlifíṣàn rẹ kò wà wò tún wò, eléyìí yàtọ̀ sáwọn ọ̀tẹ̀ tí kò tẹ̀lé rẹ̀. Bó ṣe fún yín lóye ló tún kọ́ ni lọ́gbọ́n sí. Àwọn tún wọ̀ lélẹ́yìí kí ṣàwọ̀ pátẹ́lì. Àwọn tún wọ̀ ní ẹ̀wò, àwọn tún wọ̀ ní ẹ̀wò, eré tó kọ́ ni lọ́gbọ́n, eré tó fún ni ní ìmọ̀, ẹ wá kọ́gbọ̀n. Ẹgbà yíyẹ wò, ẹ wá kọ́ fìdílé o, àwọ̀ tún wọ̀ ní ẹ̀wò, àwọ̀ tún wọ̀ ní ẹ̀wò, eré tó kọ́ ni